tó ààrẹ bá Gani ti fọ́ o Ìbà Gani Adams ti fọ́ pùtùpùtù lẹ́nu odidi ààrẹ ọ̀nà kakanfò ẹgbọ́n tí ààrẹ sọ ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi mo kí onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ̀ òdùbí àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o lẹ́nu odidi ààrẹ ọ̀nà kakanfò olórí ogun ilẹ̀ Yorùbá mo fọ́ o àṣé mi nìkan kọ́ mo fọ́ ààrẹ bá Gani Adams gan ti fọ́ pùtùpùtù ó ní à ń sọ̀rọ̀ nípa àwọn tó ń gbé machine gun dání anti-aircraft weapon àwọn ìbọn burúkú ìbọn ńlá ìbọn tó jẹ́ pé kò lẹ́lẹ́gbẹ́ Gani Adams sọ pé à ń sọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí tó gbé àwọn ìbọn kẹ̀kẹ́ ìbọn kàbìtì dání ó ní ẹ má lárí mọ́ o ẹ̀gbọ́n tí odidi ààrẹ Gani Adams sọ lẹ́nu ọmọ Yorùbá rẹ̀ ti ààrẹ wa rèé o Oòduà ni wọ́n lè fara gbọ́ta kò ṣe bíi ti AK-47 kò ṣe bíi ti ráfù kò ṣe bíi ti sniper o Ìbà Gani ti fọ́ o ẹ bọ́ bí ẹ wá gbọ́ tí Ìbà Gani Adams sọ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ṣẹ́rí pẹ̀lú níìsì ó jẹ́ kó yọ ààrẹ ọ̀nà kakanfò lórúkọ yẹn ni kó kúkú máa pè ní Ìbà Gani Adams ẹ gbọ́ o ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Gani Adams ó ti fẹ̀hónú hàn lórí àwọn irinṣẹ́ tó lágbára tí àwọn agbésùmọ̀mí àtàwọn ajínigbé àtàwọn bókobòko àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń lò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kódà ó tún sọ wípé kíní ti kọjá ń tá a lérò lẹ́nu ààrẹ ó ló ti kọjá ń tá a lérò ó ní kíní ti kúrò ní kékeré ó ti kúrò ní àwọn ìwà ọ̀daràn kéékèèké bí àṣà wá ní àwọn olè kéékèèké tó ń fi owó ṣẹ̀ṣẹ̀ gún lọ́wọ́ ààrẹ Ìbà Gani Adams ni ó ti kúrò níbẹ̀ o ó ní ẹ má jẹ́ ń tàn yín ṣe rí ìdíwé báwọn aráabí ṣe ń fèsì tí wọ́n ń challenge orílẹ̀-èdè yìí ẹ̀mí security ò fẹ́ gbé o ẹ̀gbọ́n lẹ́nu odidi ààrẹ lódidi ààrẹ according to Adams the level of firepower currently being deployed by agbésùmọ̀mí group signal a dangerous shift that require urgent and strategic government ó ní pẹ̀lú bí àwọn aráabí ṣe ń ṣe pẹ̀lú irinṣẹ́ tí wọ́n ń lò ìjọba ó gbọ́dọ̀ tètè tún èrò wọn pa kó tètè dá sí kí wọ́n tètè wá ojútùú sí ó ní he noted that the problem is no longer limited to pet crimes or armed robbery but has evolved into full-blown insurgency and guerrilla style warfare tó túmọ̀ sí pé ó ní ó ti kúrò ní kéékèèké ó ti kúrò ní àwọn ọ̀daràn kéékèèké àwọn ọ̀daràn bíi kán máa jalè kéékèèké àwọn ọ̀daràn bíi kán máa fọwọ́ ra nǹkan ó ló ti kúrò níbẹ̀ pẹ̀lú nǹkan táwọn aráabí ń gbé dání káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ má fojú àwọn ọ̀daràn kéékèèké wò wọ́n mọ́ o ẹ wá gbọ́ bó tún ṣe sọ o ó ní ṣẹ́rí ìdojúkọ tó Nàìjíríà ń dojúkọ yìí ó ti kúrò ní olè à ń sọ̀rọ̀ àwọn tó gbé sophisticated weapon as in ìbọn ẹrù àwọn irinṣẹ́ àwọn jágàmù bíi machine gun bíi AK-47 bíi rifle bíi sniper à ń sọ̀rọ̀ ẹ̀ ibẹ̀ tó jẹ́ pé èjìká báyìí ni wọ́n ń gbé sí tó o bá ṣe bálàmọ́ná wọ́n gbébọn ni ó ní à ń sọ̀rọ̀ àwọn yẹn ẹ̀ wá fojú lásán wo òní tó ń lọ sí ó ti kọjá díẹ̀ o Gani wá tún ṣe ìkìlọ̀ ó ní pẹ̀lú gbogbo orílẹ̀-èdè ṣe ń lọ yìí táwọn aráabí yìí ó ní national threat lélẹ́yìí ó wá sọ̀rọ̀ kan ó ní ṣe rí irinṣẹ́ tí àwọn ọ̀daràn yìí lò ó ṣeé ṣe kí ipá àwọn security kó má lè ka wọn àwọn ẹlẹ́ṣọ́ ààbò kó má lè ka pàápàá ní àwọn ìlú kéréje ó ṣeé ṣe kí ipá wọn má lè ka wọn bẹ́ẹ̀ ló wá rọ ìjọba àpapọ̀ pé ẹ wo ẹ ju intensified border surveillance ẹ jù sílẹ̀ kẹfì strengthen intelligence gathering
ó ní bí ó bá wọ ní tó wá tún wá ṣe pabambarì and dismantle the network responsible for smuggling high-grade weapon. Àwọn iléeṣẹ́ àwọn ọ̀nà tí wọ́n gbà ń gbé àwọn irinṣẹ́ burúkú wọlé yìí kí ìjọba kọ́kọ́ dí ọ̀nà ọbẹ̀ pa kí ìjọba dí ọ̀nà ọbẹ̀ pa o. Ààrẹ Gani Adams also emphasized the need for improved coordination among security agencies, urging the fragmented efforts allow agbésùnmọ̀mí effort to exploit loopholes. Lẹ́nu ẹni tó pariwo pé kó gbé ètò ààbò ilẹ̀ Nàìjíríà fóun òun ló ti ń fọ́ báyìí o. Ibà Gani ó lọ fáfá o àbẹ́ẹ̀rí ó lọ fáfá. Ẹ wo ẹ̀jẹ̀ ká àtẹ̀jíṣẹ́ òjò Oníkúnlóye ó sọ̀rọ̀ ó ní òun ò mọ̀ I don't know when ààrẹ ọ̀nà kakanfò have become information minister of Nigeria àbí ìgbà ló di information minister of Nigeria. Let it ask what is the solution to this problem. Nígbà tó ka gbogbo nǹkan ilẹ̀ kí lójútùú ààrẹ ọ̀nà kakanfò wọ́n ní kí lójútùú ó ní God has chosen general must for Yoruba land but because of envy and greed ààrẹ ọ̀nà kakanfò refused to cooperate with Oloye Sunday Igboho. Ó sọ̀rọ̀ Ọlọ́run ti yan ẹ̀yin náà gbọ́ ẹgbẹ́ àtẹ̀jíṣẹ́ yẹn Ọlọ́run ti yan mẹ̀sáyà fún ilẹ̀ Yorùbá nítorí owú àti ọ̀kánjúà ẹgbọ́ àti ojúkòkòrò greediness. Instead kí òun àti bàbá olóyè Adéyẹmọ Ìgbòho ṣàkọ́ pawọ́pọ̀ kí wọ́n jọ ja ìjà yìí kò rí yẹn ṣe a ò fẹ́ gbogbo ẹjọ́ owó tó wóró yìí mọ́ ìgbésẹ̀ la nílò. Ààrẹ ọ̀nà kakanfò ọ̀rọ̀ yóò tọ́ sí yín lẹ́nu sà sorry sà ọ̀rọ̀ yóò kò tẹ̀ kó bọ́ lẹ́nu yín ẹjọ́ ìgbà tí wọ́n lọ kojú olóyè Sunday Igboho ṣé wọ́n gbèrú ẹ̀ dání? No ẹjẹ́ àjọ sòótọ́ ọ̀rọ̀ fúnra wa torí wọ́n pariwo ààrẹ ọ̀nà kakanfò èwo ni ká fi ní jó ìyàwòdì kó má lè tiẹ̀ lè gbẹ́dìyẹ kó tiẹ̀ lè gbóró má dìyẹ gan. Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí eléyìí sọ ó ní lọ́ọ́ jókòó jáde gbẹgbẹgbẹgbẹgbẹ ó ní oyè tó kọ̀ dìmú tó mọ̀ wúlò ẹ̀ tó rí kankan ṣe ta ló fi ẹja rẹ̀ gan. It's true now káàrẹ́ dẹ̀ bọ́tà ojú gbà mí ti fún ẹ̀sà káàrẹ́ dẹ̀ bọ́tà kó máa sọ pé ìbọn kìtì ìbọn tán lò yẹ ẹrù ńláńlá tó kọjá ṣé ó kọjá agbára yín lẹ fi style sọ ni. No ṣé ṣàkàbùlà lẹ expect kí agbésùnmọ̀mí lò ni. This is a big embarrassment. A big embarrassment. Tó bá yá small time you will not be valuable again because with what is happening in Nigeria you have no way to combat the most especially in Yoruba land ẹ ti gba rìbá ẹ lè sòdodo mọ́ nígbà tí Ìgbòho lé wọn pa ẹjọ́ ṣé wọn ò gbé dání ni àfikẹ́ nígbà tí Ìgbòho ṣe lẹ máa pariwo tó bá ti di tìgbà Ìgbòho ẹ máa pariwo ẹ wo ẹ wá tutù bí omi àmù ẹ lọ jókòó ẹ lọ sinmi ẹ rọrọ sọ. Ìgbòho lámọ̀ ẹ gbọ́ olóyè Adéyẹmọ Ìgbòho lámọ̀ ẹ wọ ìyá mi ara tá a fi sọ pé anything security ilẹ̀ Yorùbá ẹgbẹ́ fún ọmọ Adéyẹmọ 100 tó bá ti papọ̀ mọ́ ètò ààbò ẹgbẹ́ fún olóyè Adéyẹmọ Ìgbòho òòṣà owó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú rẹ kọjá mórí nǹkan fìrí tá a bá rọrùn ká sọ pa àárẹ̀rìn. Bẹ́ẹ̀ ẹja kàtẹ̀jíṣẹ́ eléyìí nígbà tá a sọ pé a fi ọmọ ọ̀tá jẹ ààrẹ kí lẹ lérò kó sọ nígbà tó jẹ́ pé kò sí ohun tó fẹ́ sọ mọ́ àbí nígbà tó di ààrẹ ọ̀nà kakanfò tó ti ń sọ kọ́tọ̀kọ́tọ̀ báyìí. ẹ wọ ẹ̀yà mi bàbá mi bá mi bó kó lọ fàfà ẹ like ẹ share ẹ subscribe jọ ẹ bá ń gbá sójú ẹ tẹ̀ sójú ẹ ẹjọ́ yàrá èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi ń kí yín pé a máa bẹ ọ bí ẹni bẹ ṣú ni o atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o gbogbo ẹ̀ tó wá láwọn ní dé ńkọ́ ó mà láàní débà la fi ń kí yín pé God bless Yorùbá nation ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa ó dàbọ̀.